ẹ ṣé mo gbàdúrà ní gbogbo ibikíbi tí ẹ ti ń wò mí kí Ọlọ́run kó wà pẹ̀lú gbogbo yín. Orúkọ mi Prophet Michael Ọlọ́runbẹ, olùdásílẹ̀ Lord God Liveth. Ṣé rí nǹkan tẹ́ béèrè olóòtú yẹn torí Ọlọ́run rí lè fún mi ní orí ọ̀fẹ́ ẹni pé lórí ọ̀fẹ́ àti ẹ̀bùn ni ta bá ń sọ̀rọ̀ nípa ògo àní pé èèyàn wà lógo èlò àbí pé ó mọ̀ pé ọmọ ológo lòun ṣùgbọ́n ayé ò fún nísinmi. Ṣé rí ìlú tẹ wá béèrè yẹn pé kí ọmọ ológo jákú lójijì máwọn ẹbí ẹ̀ lẹ́nu ọ̀rọ̀ ńlá ni o, irun tó lè fà á pọ̀ sà. Ṣé rí ẹni ológo òun ló máa ń rí ìyọnu. Èèyàn kọ́kọ́ gbọ́dọ̀ gbà yẹn gbọ́ wípé ẹnikẹ́ni tó bá jẹ́ ológo ó gbọ́dọ̀ rí ìyọnu. Àwọn ògo kan wà mo ti ń ṣàlàyé nípa àwọn ògo kan. Àwọn ògo kan wà tó jẹ́ pé ògo àárọ̀ ló ní, kò ní ògo ọ̀sán. Kò ń ṣe pé ògo mi fẹ́ jádànù. Ògo ẹlòmíì ò ń ṣògo ọ̀sán. Ògo ẹlòmíì ògo ọ̀sán kò ń ṣògo alẹ́. Ògo ẹlòmíì Ọlọ́run fún ní àárọ̀ ọ̀sán alẹ́. Ẹlòmíì Ọlọ́run fún ní alẹ́ á máa fi àárọ̀ jìyà á fàsán pass through ṣùgbọ́n tó bá dalẹ́ ògo àtàn. Náà kò dẹ̀ sí tí ò ṣe tún ṣe nínú gbogbo ẹ̀. Ṣé ẹni tí wọ́n bá yan ògo àárọ̀ lọ́mọdé á rí pé bó ṣe ń ṣe gbogbo nǹkan skul ẹ̀ nǹkan bí ó ti ẹ̀ lọ skul ọwọ́ àdísówó á bẹ̀rẹ̀ sí kọ́lé àtọ́yìn àtẹ́jọ́ 20 something á bẹ̀rẹ̀ sí lo mọ́tò gbogbo nǹkan ẹ̀ kó tó dáwọ́ ní business kan. Now dàsí pé ẹni yẹn jẹ́ ẹni ajé ọmọ ológo ni. Irú ògo bẹ́ẹ̀ tí àwọn èèyàn bá tètè kíyèsára àwọn tó jẹ́ ìdílé ẹ̀ pé ọmọ tí ó ń sá eré yìí ká wádìí sí ọ̀rọ̀ ẹ̀ pé òkè ògo tó níyì o kó lè lò pẹ́ because ológo làwọn olófo máa ń bínú. Bàbá ẹnikẹ́ni tó bá ti jólógo àwọn olófo máa bínú ẹ̀. Ó lè jẹ́ àwọn ẹ̀gbọ́n ẹ̀, ó lè jẹ́ àwọn ọ̀gá ẹ̀, ó lè jẹ́ nínú àwọn ọ̀rẹ́ ẹ̀. Gbogbo bó ṣe ń ṣe tó ń lù tó ń àjọ ẹ̀ inú wọn ò ní dùn sí. Àgàgà kó wá láwọ́ dípò pé gbogbo èèyàn máa fẹ́ràn rẹ̀. So nǹkan táwọn òde lè ṣe ni because àwọn òde fowó wọn kọ́ máa fi wá iyì. So gbogbo orúkọ bẹ́ẹ̀ yẹn ó máa ń bà àwọn èèyàn yẹn nínú jẹ́. Bí kò ṣubú ni wọ́n á máa ju òkúta sí ẹsẹ̀. Tí irú èèyàn bẹ́ẹ̀ tó bá jẹ́ kó ní break ní àsìkò gbà kan tí ò bá ní break bóyá ó sick àbí nǹkan kan ó ṣe é ṣe kó jẹ́ pé nígbàtí àjálù yẹn bá máa ṣẹlẹ̀ ó mú ìparun wá. Ẹ̀rí tẹ́ bá wo ògo Jósẹ́fù ológo ọmọ ni gbogbo èèyàn náà mọ̀ ṣùgbọ́n ògo yẹn ó tàn láti àárọ̀ wọ́n dẹ̀ ti rí wọ́n ṣe lára ẹ̀ wọ́n tà lẹ́rú wọ́n jù sẹ́wọ̀n. Ẹ̀rí ó ní break láwọn ọbẹ̀ yẹn wọ́n tì mọ́lé ṣùgbọ́n nígbẹ̀yìn ògo ẹ̀ ṣe kí ni ògo ẹ̀ fi ara hàn. Májẹ̀mú ayọ̀ ó ṣẹ ní orí ẹ̀ nítorí break. Nígbàtí ó ní break yẹn ó dà pé wàhálà ni nínú ayé ẹ̀ bet Ọlọ́run pamọ́ ni. Bíbélì sọ pé apámọ́ irin títí ògo rẹ̀ yóò fi jó. Ẹ máa wo irú Murphy tẹ́ ń sọ yẹn sí ológo ọmọ ni. In fact kò sí ẹ̀dá kan tó máa rí Murphy tí inú ẹ̀ ò ní dùn. Ṣé ti èdè tó máa fi ń yangàn nínú pé kó máa sọ èdè ní tó bá ń ṣe kíní bó ṣe gbajúmọ̀ sí. Ẹ̀rí tó bá ti wà bí kan máa mọ̀ pé Murphy ni and bó dẹ̀ ṣe máa ń present kan ó máa ń ṣe bí real tó bá ń ṣe sinimá lọ́wọ́ bẹ́ẹ̀ ni ó máa ń dàbí pé real. A máa ṣe a fi taratara a fi ṣe ìwọ tó ń wò wá máa enjoy ẹ̀ inú a máa dùn. Even tó bá ti tọkọ orúkọ ẹ̀ báyìí wà á jókòó wà á fi kalẹ̀ sí wo movie ìdásí pé ológo ọmọ ni. Irú ẹni tó bá jẹ́ ológo bẹ́ẹ̀ jíjẹ ayé ó máa fẹ́ wà fún ṣùgbọ́n bó bá ti ń jẹ ayé sà bẹ́ẹ̀ náà ni kó ṣe láìkí Ọlọ́run. Tí ó bá fi lè láìkí ayé ju Ọlọ́run lọ ó ṣeé ṣe kó má jẹ́ pé ògo ẹ̀ ó lè bá dalẹ̀ ṣùgbọ́n nítorí pé kò súnmọ́ Ọlọ́run gidi tó kàn jẹ́ pé bóyá ájò ló kàn ń ṣe pé kó nǹkan máa là àwọn kan máa bínú ẹ̀. Àwọn kan wà tó jẹ́ pé ẹ̀mí àìrí ni wọ́n kò ń ṣàwọn èèyàn bí báyìí tó jẹ́ pé ẹni tó bá rich ló fẹ́ bí ṣubú. Ìyẹn ló sọ ẹ̀ máa wo dẹjọ́
dẹ̀jọ́ ológo ọmọ ni tẹ bá tún gbọ́ jẹjẹjọ mo gbọ́ pé irú yàrá kan tí jẹjẹjọ kọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn oníṣẹ́ tíátà gan-an ti dìde ńbẹ̀ àwọn nǹkan sọ pé ó lawọ́ tó dẹ̀ sẹ́yìn pé kò lè dá jẹun ẹ̀rí ṣùgbọ́n bí ọmọkùnrin yẹn ṣe pọ́pùlà tó máa ń pani lẹ́rìn tó máa ń ṣe oríṣiríṣi tó ẹ̀rí nígbà tó yá ògo yẹn kú gbùm níjọ́ tí ògo yẹn kú níjọ́ náà ni àwọn ẹlẹgbẹ́ ẹ̀rọ rántí pé kọ́ ràn lọ́wọ́ wọ́n ṣẹ̀ṣẹ̀ bá kọ́lé ẹ̀ lẹ́yìn ikú ẹ̀ dàsí pé ẹ̀mí pin ògo ṣẹ̀ṣẹ̀ ṣe kí ni ó búyọ because wọ́n ti mọ̀ náà pé èèyàn bẹ́ẹ̀ ni ẹni tó ti gbélé ẹ̀ tó lọ fi kọ́lé ara ẹ̀ wà ó jẹ́ kán dísàgbà ó dà dẹjọ́ fine this time pẹ̀lú bó dẹ̀ ṣe wà lóyà tó rẹ̀ ṣe kí ni ó jẹ́ ká ràn lọ́wọ́ bẹ̀tì níwọ̀nba àgbà tó jẹ́ pé kádàrá yẹn wọ́n ṣiṣẹ́ yẹn ni máa ń sọ fún ọ̀pọ̀lọpọ̀ sà pé you have to treat your destiny kó treat destiny yẹn bó ṣe jẹ́ kó lọ ká mójútó dáadáa kó mójútó bẹ́ẹ̀ ni sà ẹ sà destiny dàbí pé ẹni tó máa ń check ara ẹ̀ lọ́dọ̀ doctor nígbà gbogbo ẹ̀rí màmá kan wà ní London ó popular Nàìjíríà yìí náà tí n bá sọ fún yín ọdọọdún ló máa ní pastor ẹ gbé prayer kalẹ̀ fún àwọn ọmọ mi àtàwọn ọmọ mi àti kìíní ẹjọ́ ẹ bá mi gbé ó ti ní time tọdún láti bẹ̀rẹ̀ a máa gbé prayer kalẹ̀ fún àwọn ọmọ ògan lẹ́yìn púpọ̀ lọ church ètò ń kírun and I'm telling you prayer tí màmá yẹn máa ń gbé kalẹ̀ lọ́dọọdún kò sí kan náà àwọn ọmọ yẹn tó kábàámọ̀ ẹlòmíì believe pé òun as a lucky man àbóhùn kàwé òun mọ̀ ọgbọ́n òun ni so kò fẹ́ mọ̀ pé destiny yàtọ̀ kádàrá yàtọ̀ tó dẹ̀ kó jẹ́ kí wọ́n máa mójútó kádàrá yẹn ní time to time ló yẹ kí wọ́n máa mójútó pé ẹni tó bá ti ń lọ òkè kó má lọ sílẹ̀ mọ́ ẹni tó bá dẹ̀ ti ń lọ sókè kó má rí àjálù because ẹni tó bá ń lọ sókè sà òun ló yí sí jù láti rere ṣubú because ó ń sáré ẹni tó bá dẹ̀ ń sáré tó bá ju gisi lẹ́sẹ̀ ó possible kò ṣubú ìṣubú rẹ̀ dẹ̀ ní ó lè mú kẹ́mi ẹ̀ pin ṣùgbọ́n ṣẹ́ni tẹ́ kókó rọra rìn pé bá ju gisi lẹ́sẹ̀ àánà gíkú tó bá ti ẹ̀bá akọ̀rọ̀ akakú àmàmà lọ ni because kò séré kankan tó ń sá mú mí kò jẹ́ pé bí atálákà lèèyàn àbẹ́ni tí ò tí rògbòlò bẹ̀tì ẹni tó bá lo ògo lọ́wọ́lọ́wọ́ gan ló jẹ́ kó kíyè sára pé kó guide ògo ẹ̀ there's a spirit tí wọ́n lè fi guide ògo kógo má bàa pín lójijì bẹ́ẹ̀ ni sà ògo nǹkan tó tẹ bá rí ìdí tọ́lọ́run fi gbé àáfà wòlíì kalẹ̀ èmi ò sọ ẹni tó kàn ń ṣe ìtòhùn ní tiẹ̀ ò tọ́lọ́run rán níṣẹ́ o bẹ̀tì ẹni tí ẹ̀mí mímọ́ rán níṣẹ́ tó ń fi ẹ̀mí mímọ́ ṣiṣẹ́ bó jẹ́ wòlíì bó jẹ́ àáfà tó jẹ́ pé ó ní ẹ̀mí mímọ́ láti máa fi ṣiṣẹ́ irú ẹ̀dá bẹ́ẹ̀ wọ́n máa ní orí ọ̀fẹ́ láti gáìdì ògo láti tọ́jú ògo tó rìn kó má bàa wálẹ̀ ògo tó ti jábọ́ àbí ògo tí yàn kàn fi pé ògo ni mí tẹ́ pé nǹkan tó ń fi yẹn kò jáde kò bú jáde tó bó jẹ́ kó bú jáde ọjọ́ orí dẹ̀ lọ náà ó jẹ́ kí èèyàn ní wòlíì tiẹ̀ tó máa pé yes dádì báyìí ló máa ṣe ń rìn tó bá ní wòlíì ẹ̀ tó ń san ìdá mẹ́wàá ẹ̀ déédéé bàbá tí wòlíì ẹ̀ bá sùn báyìí kẹ́ni ẹ̀ wà ní Amẹ́ríkà àbí l'Àbújá tí kò bá fẹ́ ṣe ẹni ọmọ ọjọ́ ẹ̀ àbí ẹni tó jẹ́ olólùfẹ́ ìran máa wá sójú ẹ̀ bàbá bọ́ ṣe lè nǹkan pọ̀ tó ìran á wá ní ìṣẹ́jú kan yìí pé lágbájá adẹ̀dìde abẹ́ Ọlọ́run pé Olúwa Ọlọ́run ṣàánú mi ọmọ mi yóò gbọdọ̀ ṣubú torí ẹni tó bá jẹ́ wòlíì àbáfà ọmọ tó bá bí nìkan òun kọ́ ni ọmọ wọn ẹnikẹ́ni tó bá ti ń gbàdúrà fún kí irun funfun wà lórí ẹni yẹn kí wòlíì yẹn má ju 27 years lọ bàbá irun funfun yẹn kò ní anointing jùlọ ọmọ ni ẹni tí ó ní irun funfun yẹn sì jẹ́ fún wòlíì ẹ̀ bẹ́ẹ̀ ni sà so a ti rí kan náà àwọn ọmọ ẹ̀ pé Ọlákúnlé nìyí kí ló fẹ́ ṣẹlẹ̀ sí Ọlákúnlé irọ́ kò gbọdọ̀ rí bẹ́ẹ̀ abẹ́rẹ̀ sí sa Ọlọ́run sà Ọlọ́run dàbí ìgbà tí èèyàn fàtẹ̀sù bí báyìí àbí èèyàn ka ìwé bẹ́ẹ̀ èèyàn ṣe máa ń sa Ọlọ́run dàbí pé kéèyàn wá ọmọdé kó wá ice cream tó bá fẹ́ kọ́mọdé gbé ẹ kó wá máa ice cream lọ́kàn báyìí tó bá ti jẹ́ olólùfẹ́ tó tí ìfẹ́ ìwà ní ice cream yẹn ọmọ yẹn máa wá síbẹ̀ láti wá jẹ́ pé bó bá gbé sẹ́sẹ̀ ìgbà yẹn àgbà bẹ́ẹ̀ ni ẹ̀mí mímọ́ àti Ọlọ́run àṣẹ ìṣiṣẹ́ Ọlọ́run jẹ́ pé tí ó yẹ pé tó bá ń sà
pé bàbá ìwọ tó ti ní time fún, ìwọ tó jẹ́ pé ohun ẹ ló ń gbọ́ nígbà gbogbo, ìwọ tó jẹ́ pé òun ló rán ẹ níṣẹ́, torí Ọlọ́run ló jẹ́ òun ọmọ iṣẹ́ fàyàkì, òun ló rán ẹ níṣẹ́ gẹ́gẹ́ bí wòlíì tó ń képe nígbà gbogbo, tó ń wájú nígbà gbogbo, tó bá fi lè dúró gẹ́gẹ́ bí wòlíì tó kíà fún àwọn èèyàn, Ọlọ́run á kíà fún. Bàbá, tá bá sọ nípa ti ẹni tí a mẹ́nubà yìí, tàbí ká sọ nípa ọmọ ológo generally, tá bá rí ọmọ kan láti parí yunifásitì, oríṣẹ́, ó ra mọ́tò, wọ́n ṣe dáadáa, ayé ń tẹ̀síwájú, gbogbo ẹ̀ ń ṣe dáadáa fún. Irú ọmọ bẹ́ẹ̀ tí àwọn òbí bá kíyèsí nínú ilé, kí ni wọ́n lè ṣe? Yes. Tí irú ẹ̀ òfin ní wọ́ọ̀kùn lójijì. Yes sir. Àwọn òbí ní láti máa fi ọjọ́ kan gbà pé wọ́n tẹ̀lé wòlíì, wọ́n gbọ́dọ̀ ní ọjọ́ kan láti máa gbàdúrà fún irú ọmọ bẹ́ẹ̀, nítorí pé ó possible kó má jẹ́ pé wọ́n bí wọn márùn kó má jẹ́ gbogbo márùn náà ló máa ní irú opportunity yẹn, ó lè jẹ́ kan nínú wọn, and then a máa rí tó máa ṣe ọ̀tá ẹ̀ náà nínú àwọn ọmọ yẹn. Òun náà dé gbọ́dọ̀ ṣọ́ra kó má fi nǹkan gbéraga láàrin àwọn ẹgbẹ́. ìyọmọ náà tí ó bá ń fi irun ní gbéraga àbí tí ò máa ìpẹ́kẹ́gbọ́n ẹ̀ máa lọ fọ mọ́tò, ó ti bẹ̀rẹ̀ sí ṣubú. Bẹ́ẹ̀ ni sà, kó lọ fọ mọ́tò ẹ̀ ní car wash, kó gbé wálé. Tó bá rí pé àwọn ẹ̀fẹ́ torí nǹkan tó wà lọ́wọ́ ẹ̀ tán fẹ́ jẹ, wọ́n fẹ́ máa tẹríba fún púpọ̀, kó sáré tẹríba ṣáájú wọn, kó fi ìwà ìrẹ̀lẹ̀ kó máa fi rin ọjọ́ ayé ẹ̀, kí bàbá tàbí ìyàwó ọmọ bẹ́ẹ̀ kó máa gba àwẹ̀ àti àdúrà kan fún lóòjọ́, kó bá tiẹ̀ ní wòlíì pé kó lọ síwájú, tó bá wá ní wòlíì kó yan wòlíì ọmọ yẹn fún. Ọmọ kan wà ní Kenya báyìí ní ìsinsà láti Ìjẹ̀bú, màmá rẹ̀ ló mú wá nígbà tó rọ opportunity àti bóyìnbó kan rìn, mú wá gbàdúrà fún ní ọmọ yìí ó máa rìnrìn àjò láìpẹ́ yìí, ó kò lè tọdún kan àbọ̀ kí n tó mọ̀ tó rìnrìn àjò, nǹkan tí mo fojú mi rí yìí. Now lọ́jọ́ náà dẹ̀ ni kò tí ì sí nǹkan kan lọ́wọ́ bẹ̀tà gbàdúrà through òyìnbó yẹn, ọmọ yẹn ní opportunity tí ìyanu dẹ̀ fi ṣẹlẹ̀, tó dẹ̀ sẹ́yìn pé ilé tí wọ́n ń gbé níjẹ̀bú ló rà fún ìyá ẹ̀. Ọmọ ológo ni àwọn náà mọ̀, ṣùgbọ́n ògo yẹn ò tí ì búyọ, ògo yẹn nìdí wòlíì. Ọlọ́run wá ṣe wọ́n ṣe rí mi kà nínú pépà, máa ń jáde náà magazine, máa ń sọ̀rọ̀ lórí tẹ́lì, so opportunity yẹn tán rí, wọ́n bá pè mí, mo ní ẹni tó ń bá mi sọ̀rọ̀ yìí, ọmọ ẹ̀ kan máa dìde láìpẹ́ yìí, tètè dìde kó rí mi láàárọ̀ ọ̀la. Àwọn àtẹ̀síwájú ẹjọ́ fi ilé iṣẹ́ apá kìíní, orúkọ yín, nọ́mbà, àdírẹ́sì. Gbogbo ẹni tó ń wò mí, ẹ gba nọ́mbà yìí, kẹ́ máa pè mí kí lè máa gbàdúrà fún yín. Ìwọ tó bá jẹ́ pé ògo ẹ nílò kí wọ́n gbàdúrà sí àbí kó ní nǹkan pàtó tó máa ṣe, máa sọ fún ẹ, wà á dẹ̀ rí ògo náà lò ní agbára Olúwa Ọlọ́run àwọn ogun. Now nọ́mbà tó máa pè mí sí rè 070 360 38757 àti WhatsApp nọ́mbà mi 091 356 42057. And then gbogbo ẹ̀yin tí ẹ fẹ́ wá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, gbogbo ẹ̀yin tí ẹ wá sí program Destiny Recovery ti parí báyìí, ó parí lánàá lórúkọ Ọlọ́run. Inú wa dùn, gbogbo àwọn èèyàn give testimony, mo ti ṣẹ̀ṣẹ̀ gba testimony láti Bayelsa, arákùnrin kan tó wá láti Bayelsa, òun náà máa gbọ́ báyìí. Ẹ̀nà ó ní bàbá mi mọ̀ pé mo lè rálẹ̀ ní ọdún mẹ́ta lẹ́nìí, ṣùgbọ́n Ọlọ́run ṣe ìyanu. Wọ́n kàn pè mí, ẹni àjálù rẹ̀ máa jálù mí, wọ́n kàn pè mí, wọ́n dẹ̀ sọ pé kí n sanwó lẹ̀ yẹn iyekíye tó bá lọ mi. Àwọn tó kó dání láì, ṣùgbọ́n òun náà talẹ̀ yẹn fún, ó ní bàbá mo ti fẹ́ do nílé lọ́dún yìí, irú àánú wo lọ́lọ́run fi wò òun. Ọlọ́run máa ń ṣe bẹ́ẹ̀, tí wọ́n náà bá pe nọ́mbà yẹn, ó ṣe ṣe kí ọ̀rọ̀ tiẹ̀ náà tún dà bẹ́ẹ̀ tàbí kó dà jù bẹ́ẹ̀ lọ. Now program wa ó tún ṣe ń tẹ̀síwájú every Sunday, anointing service ṣe lọ́lọ́ ní ká má dá dúró ní aago 7 ní àárọ̀. Now ní Tuesday enough is enough ní aago 9 láàárọ̀ títí di aago 12 ló wá dì nísìn. Now ní ìjọ Thursday preaching and healing ní dédé aago 5 nírọ̀lẹ́ di aago 7:30, níbi tí a máa fi agbára omi tá a máa fi ṣiṣẹ́ fún gbogbo ènìyàn, bó ti wù kí ìṣòro náà jẹ́, ọ̀run á tẹrí ìṣòro yẹn bá ní orúkọ Jésù. Máa fún yín nọ́mbà yẹn lẹ́ẹ̀kan sí, o lè pè mí, máa dẹ̀ sọ àdírẹ́sì yẹn níbikíbi tẹ́ bá ti ń bọ̀. Ẹ bá sọ pé lẹ́kọ̀ọ́ ẹ̀ ń lọ sí Òjòdú Bágà, ẹ bọ́lẹ̀ ní Akíọdé bus stop, after Ọmọlé Akíọdé lókàn, ẹ bọ́lẹ̀ ní Akíọdé bus stop, ẹ wọnú street Akíọdé yẹn lọ, nọ́mbà 8 Ọmọbọ̀gẹ̀, nọ́mbà 8 Ọmọbọ̀gẹ̀ ní Akíọdé bus stop ní Òjòdú Bágà. Nọ́mbà yìí mo fẹ́ kó máa pè nísinsìnyí,
WhatsApp number mi 091 356 42057 and the other number 070 360 38757. Lórúkọ Jésù, ìyanu á ṣẹlẹ̀, wàá rògbòdò.